Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti tẹ subscription button pẹ̀lú notification bell síbò gbogbo ìgbà tá a bá ti ń fún yín ní àwọn review lórí fíìmù bí eléyìí máa ní àǹfààní láti wò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lórí ìkànnì yìí àwọn òkè ń hìrà tí ò lọ́mọ nínú. Ìyẹn ni pé àwọn fíìmù tó ní ọ̀ṣọ́ nínú ẹ̀yẹn làwọn máa ń jù. Fíìmù la mú wá fún yín ní ọjọ́ tí ò ní bí ó ṣe ọjọ́ ìkómọ ìyẹn ẹ máa rí wò lórí ìkànnì YouTube tí a mọ̀ sí Àpáta TV. Ẹ tẹ̀ síbẹ̀ ọjọ́ ìkómọ ó máa gbé jáde. Àwọn àgbààgbà òṣèré ló kópa ńbẹ̀ bíi Mide Lola, Idije, Olaiya, Igwe, Kelvin Ọbatide àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ni wọ́n kópa nínú sinimá yìí. Wọ́n ní tí aláboyún bá bímọ lẹ́yìn oṣù kẹsàn-án tó sì diwọ́ disẹ̀ sínú, gbogbo ẹbí àti ará ọ̀rẹ́ wọn máa bá wọn yọ̀. Gbogbo aládùúrà pé gbogbo ẹ̀yin aláboyún wa pátápátá tẹ́ diwọ́ disẹ̀ sínú, ọba mi Allahu Èdùmàrè bá mi sọ yín ní ayọ̀ àti àlàáfíà. Mide ló ṣe bẹ́ẹ̀ ló bímọ nínú sinimá yìí. Nínú bàbá Mide àti ìyá Mide bá dùn látòrí dẹ́sẹ̀ náà bá kó gbọ́n lọ́kágbá. Ó dilé Mide àti ọkọ ẹ̀. Èmi ò mọ ibi tí ọkùnrin ti wá ń sọ lọ́jọ̀jọ̀ ọmọ àmì Olaiya Igwe kò gbà o. Wọ́n jọ délé ọmọ ẹ̀ ní èyí tí jẹ́ Mide. Ìyá ọkọ náà àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n darapọ̀ mọ́ wọn tí a mọ̀ sí Lola Idije. Ó bá wá di gbọ́nmi sí omi òtó. Ẹ mọ̀ pé ibi tẹ́ bá ti rí Olaiya Igwe tẹ́ rí Lola Idije nínú ẹbí kan náà ẹ ti mọ̀ pé irú fíìmù báyẹn fíìmù tó jẹ́ pé tí ẹ bá ń wò lọ́wọ́ ẹ gbọ́dọ̀ jẹun aláta. Tẹ́ bá dẹ̀ ń jẹun aláta ẹ̀rẹ̀ pẹ́ bomi sẹ́gbẹ̀ẹ́ ni. Tẹ́ bá sì wá wò ẹ lọ sórí Àpáta TV ẹ tẹ̀ síbẹ̀ ọjọ́ ìkómọ ìbẹ̀lẹ̀ ti máa bá pàdé. Tẹ́ bá ṣe wá ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yẹn fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti bá wa tẹ subscription button àti notification bell sí gbogbo ètò àtàbà tí ń fi àwọn fíìmù bí eléyìí sí orí agbègbè ẹ̀rọ YouTube. Ẹ máa láǹfààní láti ṣe kíni láti wò ó. Ọjọ́ ìkómọ ọjọ́ àbíni ọjọ́ ìkómọ tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Lórí fíìmù yìí náà la ṣì wà ọjọ́ ìkómọ. Ẹ má gbàgbé pé fíìmù àgbéléwò tó dọ́ṣọ̀ tó ní kìmí nínú tí ẹ bá ń fẹ́ tẹ́ẹ̀fẹ́ kàn jó dátà yẹn lásán ẹ ṣáà ti wá sórí ìkànnì tiwa. Ẹ máa ráwọn fíìmù tá a ti ṣe review kalẹ̀ fún yín láti wò àtèyí tó ní part 2. Kí ló máa ṣẹlẹ̀ nínú apá kejì ọjọ́ ìkómọ? Ǹjẹ́ Lola Idije máa gbà fún Igwe àbí Igwe àti ìyàwó ẹ̀ tó kó wálé ọkọ ọmọ wọn láti wá ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ tó jẹ́ pé bẹ́ẹ̀ làwọn náà tún ti wá wò pé ó yẹ ká múra wa ó ti pẹ́ ta ti ra àfi ká múra wa tíjà náà tó wá ṣẹlẹ̀ láàárín wọn. Ẹ jọ báwo ló ti máa rí? Ẹ má gbàgbé bá subscribe sórí ìkànnì YouTube yìí. Ẹ lọ sórí Àpáta TV ẹ lọ wo direct tàbí kẹ́ tẹlifíṣàn jíwọ̀n gẹ́gẹ́ bí àwọn onífàṣẹ ìbẹ̀lẹ̀ ti máa rí fíìmù yìí wò ọjọ́ ìkómọ ẹ̀ ṣe púpọ̀.